اللهم على ثناء وأشياه يتيب ويالو كلما قل اسمه مرارا وتأتى النفوس بذكراه وتلتز أفواه بأسماء فكلما تقرر منه ذكر تلتز أفواه تقرر منه ذكر تلتز أفواه جلوسي قيامي جلوسي قيامي أو منامي بليلتي على حب طه كلها لمحمد على حب طه كلها لمحمد. sórí pọ́n àyókù jòkó ni èyí tó ọdún tó jòkó òun àwọn méjèèjì gbogbo ayé ni a máa bá mi lọ kódà wọn a máa bá mi kó ní Nàìjíríà ṣùgbọ́n ìwọ náà jòkó. jùlùsí qiyami aw manami bilaylati ala hubbi taha kulluha li Muhammad ala hubbi taha كلها لمحمد صلى عليك الله صلى عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن. gbogbo àwa tí àwọn kan wà lẹ́yìn wa ń bí ohùn wọn jákè ju spíkà gan lọ ẹni kí wọ́n yọ̀ǹda wa kí wọ́n ṣe sùúrù then ẹ̀yin elétò ẹ ti pe àwa bàbá ètò. kó má kó ẹnìkan tí ò ní jòkó nísìn. ẹ̀fẹ̀ tó ti ń pamọ́ náà. bó o lọ wí. Salla alayka Allahu ya Adinani. lọ jòkó. Ya Mustafa ya Safwata Rahmani. gbogbo ẹni tó gbọ́ orúkọ anabi Muhammad. sallallahu alayhi wa sallam. tí ò ní àwẹ̀ ń gbòun. tó wá yòówù anabi tààrà. sallallahu alayhi wa sallam. anabi ní kí n sọ pé orí ibú ti kú láyé ń tọ̀. àmín. Ya Mustafa ya Safwata Rahmani. mujadiru dini da. àwọn da. Ìgbàgà yín sí tòsí ní àyín. bàbá ní ẹ máa bọ̀ ń tòsí ní. dákun fi lọ́rùn lẹ̀ fún mi bó lọ wí jèrè. Ya Mustafa ya Safwata Rahmani. Ukasha ẹ lọ jòkó lẹ́gbẹ̀ẹ́ ara yín. ẹ lọ jòkó tira yín. bó lọ wí. Salla alayka Allahu ya Adinani. Ya Mustafa ya Safwata Rahmani. bí a ti wà nù. báṣejọ́ máa wà ní. ẹ sì jẹ wà bá ń dalẹ̀ ni. àmín. ọlọ́run ọlá tó bí mi tí wọ́n pàṣẹ
bẹ́ẹ̀ ni bá ń sọ̀rọ̀ pé wọ́n ní mọ̀mọ́ fà á lo mo ní mo ti ṣe wá àṣìlẹ̀ ibi kí n lówó bẹ́ẹ̀ ni dédé tí wọ́n fún mi lónìí bóyá mẹ́fà rẹ̀ nígbà kílò tó ṣùgbọ́n ọ̀ ṣe farawé mi bọ́ọ̀ jalè ọ̀lẹ́ tó mi. bẹ́ẹ̀ ni o. يا مصطفى يا صفوة الرحمن. wọ́n ní wọ́n dá dúró ní yóò wọ mílíọ̀nù. bẹ́ẹ̀ ni. kí lẹ̀ ń sọ̀rọ̀. àbí. bẹ́ẹ̀ bá ń dá òtí mi yóò kàn fẹ́ ṣòfò ni. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ bá bá iṣẹ́ débì kan iṣẹ́ ò mọ̀ ṣe yẹn padà. bẹ́ẹ̀ ni. èmi ń sọ̀lẹ̀. pàápàá. mò ń ṣe iṣẹ́. tààrà. ìsọgbọ́n tí wọ́n ń dáhùn. kọjá bọ̀rọ̀ àti látàárọ̀. يا مصطفى يا صفوة الرحمن. bí n bá ń sọ tẹ́lẹ̀ mi ń jẹnu ara ẹ̀ lẹ́yìn kínkín lọ rí. bẹ́ẹ̀ni. wàláì kínkín ni. kínkín ni o. ọlá pé ànira wa nù. bẹ́ẹ̀ni. ẹ kì í mo ní odówó dúró ni. dáadáa dúró. kì í sọ owó ló jẹun wá bí lónìí àṣìlẹ̀yìn ti jowó lọ lọ́dọ̀ mi. Allah. olóríire lẹ́ ń wò. bẹ́ẹ̀ni. وأخلص مدحي للنبي محمد. olówó kan bẹ níjẹ̀bú òde níjẹ̀bú òde. ẹni tí ó ta láyà yóò múra. yóò múra. wọ́n ló ń fẹ́ lómi lọ́la mo ní ìnira yìí. bàbá ni ó ní ẹ sọ yìí ó ní ẹ̀kọ́ tó wà gbìn nínú Ọ̀fà. náà. gbogbo tẹ́ bá gbọ́ ẹ̀jẹ̀ ń gbọ́ mo lọ́rọ̀ owó kọ́. ọ̀rọ̀ owó kọ́ o. ìyá àdínì ẹ gbàgbé ẹ̀. náà. ẹ̀jẹ̀ akáwọn oníkéwù o ẹ̀jẹ̀ akáwọn oníkéwù àlùfáà onímímọ́ ẹ̀jẹ̀ akáwọn oníkéwù. wí dára kí n gbọ́. ẹ jẹ́ káwọn oníkéwú ẹ jẹ́ káwọn oníkéwú àlùfáà onímímọ́ ẹ jẹ́ káwọn oníkéwú. Nàìjíríà tòní kò sẹ́ni ó ga tí ò sówó mi lápò rẹ̀. bẹ́ẹ̀ni. bó o lọ wí jèrè. وأخلص مدحي للنبي محمد. kí ló ṣe tẹ́ yorùbá nẹ́bi dáadáa. وذريتي من النبي محمد. bàbá náà yìí bí. وذريتي من النبي محمد. kí ni nǹkan tá a wá yanjú lónìí. tá a wá yanjú lénìí. mujadidu díìnì mi. náà. Alhaji Obalowu. Obalowu. kò wù yẹn kó dáa fún yín Obalowu. bẹ́ẹ̀ni. orí ló kó yín yọ. orí kọ́. náà. mo sọ̀rọ̀ kú sọ. sórí tó la tọkadà là mọ́lẹ̀ náà tó lè kó yẹn yọ ni. rárá. ẹnìkan bẹ́ẹ̀ náà ọmọ kéwòn mi tí máa jẹ́ orí yọ mi mo ní bọ́sí àì. bẹ́ẹ̀ni. mo á fọ ní etí mo lórí ìrè òsè yọ. tó bá sọ Ọlọ́run ló yọ ní nílé gbọ́ létí ni. Allah. ta lórí yọ orí tọkadà ó là mọ́lẹ̀ tí ó fọ́ dànù. Ọlọ́run ló yọ yín. ọlọ́run yóò dáa fún ọ. àmín. سلام على أصل الوجود محمد. kéwúlérè. kéwúlérè. وما كان نورا قبل آدم مسفرا. àwíyé àgbà. وما كان نورا ọ̀rẹ́ ìyàwó mi. قبل آدم مسفرا. Saheed Fatima ọ̀rẹ́ ìyàwó mi ni. bẹ́ẹ̀ni. ìyàwó mi beautiful XYZ. náà. ọ̀rẹ́ rẹ nìyẹn. سلام على أصل الوجود محمد. àbọ̀ sọ̀rọ̀ ìyàwó mi. good. وما كان نورا قبل آدم مسفرا. ọ̀rọ̀ òní ò ní pẹ́. kò ní pẹ́. àkọ́kọ́ ń bẹ̀ àwọn àgbàlagbà ń bẹ níbi tó òru ò gbọ́dọ̀ mú wọn. tóró gbọ́dọ̀ mú wa. àmírù mi ló déhùn. àwọn náà dé yìí. bí a ṣe ń dé sí Ọ̀fà ní. bẹ́ẹ̀ni. ààrẹ ọba jíròrò. bẹ́ẹ̀ni. àwọn bá kábíyèsí ọlọ́fà ṣe mítìn lọ́wọ́. náà. ni mo ní mò ń bọ̀ síbí. kábíyèsí ni ìmáàmù kan mo lé mi ní. bẹ́ẹ̀ni. wọ́n lọ òun yọ̀ǹda rẹ ní ìsìnkú máa bọ̀. Allah. سلام على أصل الوجود محمد. àbí àmírù amífù nìyẹn. bẹ́ẹ̀ni.
bẹ́ẹ̀ bá yàrá mi yóò dà fún yàrá mi kú di. وما كان نورا print-based. قبل آدم مسفرا. nítorí àsìkò torí àsìkò. gbogbo ẹ lọ́ba tẹ́ ẹ rí dárí ni. àwọn bàbá wa nìyẹn. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni èmi fojú di ọba. bẹ́ẹ̀ ni. àwọn onílùú nù. àwọn onílùú ni. bọ́lá ti kéwò rẹ tó ju kùránì lọ. àbí. kùránì tọ́lọ̀ ń wọ̀nù wá seriously mẹ́. náà. níjọ́ tí ń bá Musa àti Haruna sọ̀rọ̀ tó ìdáhàbà ilá Fir'auna innahu tagha faqula lahu qawlan layyina. Suratu Taha ẹ lọ́wọ́ ẹ bá ń bẹ̀. ẹ bá ń bẹ̀. ó ní wọ́n Musa àti Haruna ẹ máa lọ́dọ̀ Fir'auna innahu tagha ó ti kọjá àyè rẹ̀. bẹ́ẹ̀ni. ó pèrè lọ́lọ́run ṣùgbọ́n ẹ̀ tó bàjá o. ẹ̀ tó jà bàjá. faqula lahu qawlan layyina ọ̀rọ̀ tútù ni ẹ sọ fún. bẹ́ẹ̀ni ẹ tú ni o. tó bá dásìkò ìjà ń bàjá. bẹ́ẹ̀ni. àmọ́ ẹ má lẹ́ bàjá o. ẹ má ṣe jà. mo ti gbé agbára ayé fún yóò fàyè sùn yín. yóò fi sùn yín. àwa dúpẹ́ wọn yìí ṣe ìkà. náà. àwọn yìí sọ bá àkà. ẹ yìí sí ọba àkà. rárá. mo tún wípé ẹ sọ bá àkà. bàbá tún wí. lórílẹ̀ ayé yìí sáwa náà ò ṣe é tẹ̀ mọ́lẹ̀ o. bẹ́ẹ̀ni. ìgbẹ́ ò léegun bẹ́ẹ̀ yẹn tẹ̀ mọ́lẹ̀ yóò ti ro. yóò ti ro. وما كان نورا قبل آدم مسفرا. mo kí bàbá mi onípẹ̀. bàbá kìí. onípẹ̀. bàbá kìí. onípẹ̀ tí ìjà láàfin ó bínú. bínú. onípẹ̀ tẹ̀ rí. bàbá kìí. bí agbára bá gun aláàfin. náà. onípẹ̀ ó máa ní ẹ̀ka yìí bàbá ẹ dákun ẹ wo tíà. ẹ wo tíà. ọmọ lójú aláàfin nù. bẹ́ẹ̀ni. وما كان نورا. wọ́n sùn kìíní ẹni tí í sì pẹ̀. قبل آدم مسفرا. gbogbo ọba tí ò bá ti lẹ́ni tí máa sì pẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó bá kú sọ́ba kò ní kú pẹ̀lú iyì. bẹ́ẹ̀ni. àti lèmọ́mù tó ń bá máa bínú jálẹ̀ èsì ní kò fọ́rọ̀ rí kú. gbogbo aṣáájú mo sọ. gbogbo aṣáájú. وما كان نورا. bàbá wọn lójòkú chief host. bẹ́ẹ̀ni. قبل آدم مسفرا. lára kádàrá tẹ gbàdo pé dàálẹ̀ lọ́fà òun máa wá. kírẹ́tẹ̀ pé máa kó wá nùlú yẹ ti gbà pé bíi náà ni òjòkú ni. bàbá tó bá lóun ò lè sáré tẹ̀lé ọmọ kò ní jèrè ọmọ. Allah. ìwọ náà lè tẹ̀lé ọmọ rẹ ká má tẹ̀lé ká jí wọn bọ́ pa. àbí ojú yóò wálẹ̀. ṣùgbọ́n sì dẹ́kun sùn. ló mọ̀ kí yín. وما كان نورا. sọlọ́pàá nìyẹn èyí gbọ́dọ̀ kọjá púpọ̀ mọ́. bẹ́ẹ̀ni. n tí mo gbà ọ́ fún lónìí nù. قبل آدم مسفرا. mo kí bàbá wa bá gbé kú. bàbá kìí. ẹ máa gbé kú ká o. bẹ́ẹ̀ni o. ntọ́tẹ̀ fẹ́ kú o níbi tẹ́ ẹ ti ṣẹ̀. tẹ́ ẹ ti ṣẹ̀. ẹyẹ agbe ní ẹgbẹ́ fún bàbá tó bí yín. bẹ́ẹ̀ni. àwa ń gbé agbe ká àwa níbi tí ẹyẹ agbe bá ti kú ibẹ̀ ni kẹ́ tẹ̀dó sí. kẹ́ tẹ̀dó sí. ibi tẹ́ ẹ wà lónìí àwọn agbe kú lónìí o ń lọ sọ agbe kú. ẹ rúkú ká o kàn má bẹ̀rù yín o. bẹ́ẹ̀ni o. ولد يتيما وعاش كريما ومات عظيما. mo kí bàbá ọ̀rẹ́ mi alámáyọ̀. alámáyọ̀. sàpé ariwo ọlá up national chairman gbogbo àwọn onímọ́tò ní Kwara ọmọ wọn ni. صلوا عليه وسلموا تسليما. bàbá ọmọ ní Masudo. Masudo. bàbá ṣe Rabiu lówóró. lówóró. àti ẹni ẹnu. bẹ́ẹ̀ni. ṣé ń yí ọba ẹ̀ tó bá yọ ní màtà. àbí. ẹ jẹ́ súnmọ́ akásí tí ò yé yín. صلوا عليه. bàbá
èmi ọjọ́ orí mi kì í ṣe kógùn bàbá tí mo serve 120 lóró láyé bàbá dad ọdún mo sùn lọ wọn tẹ́ fi lọ bọ́lọ̀ ni so ẹrù àgbà náà gbé fún mi kí wọ́n tó lọ tó fi kàn kí n kà kí n má gbàgbé mọ́ wọ́n nù mí ni. وسلموا تسليما tó fi kàn má darí kan ẹ máa bá àjà kẹ́ máa tòsí. ولد يتيما ẹ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kẹ́ máa pọ́n lásọ. وعاش كريما ومات عظيما. ẹ tó bá my grandfather mi kó béèrè. béèrè mọ́mọ́ sẹ́ni lónìí ni kò ní dọ̀la. béèrè wọn dáadáa. صلوا عليه وسلموا تسليما. bàbá ọlọ́kànlé. ọlọ́kànlé. ọ̀kànlénu. ọ̀kànlé. ọ̀dọ̀ mi náà ti kí jímọ̀. bẹ́ẹ̀ni. àti bàbá onímọ̀ sùúrù bó lọ rí. صلوا عليه. bàbá kọ́ bá ó kí Amadu nù mẹ́ o àbẹ́yìn kí n wo yìí ni. bẹ́ẹ̀ni. kọ́ bá ó kí Amadu aláràfà mufti ọmọ mi Dr. Kamal bó lọ rí. وسلموا تسليما. bàbá agbọ́mọ yìí ti jìmbá ọjà. àwọn nù ọba má pọ̀ ń bí lónìí. bẹ́ẹ̀ni. olú tìfá ló kún ọjà mo ti rí ẹ tí mo wá ṣe program fún yín nílé yá kẹta sísìn tẹ́jẹ̀ ń jẹran ọdún nílé. صلوا عليه وسلموا تسليما. bàbá oníbàyà gẹ́ mo kì í. bàbá kì í. صلوا عليه. bàbá ní ẹ̀gí. وسلموا bàbá wa تسليما. onígànmá àbí ṣé gánà ní àbí gánmá onígbọ̀nà àdà wọ́n tún fojú wá yín bàbá dáadáa mo kẹ́yìn lọ́ba. bàbá kì í. bàbá náà yìí bí òfin kí gbogbo àwọn àfa. bàbá kì á. sódà báwọn. bẹ́ẹ̀ni. bàbá wa mùsùlùmí fàlàfíà ní small but mighty. bàbá kì í. bàbá tiẹ̀ ní mọ́ṣáláṣí jimá ńlá méjì lọ́fà àti yídì ńlá àwọn ni bàbá ńlá mi fọwọ́ sí. bẹ́ẹ̀ni. ẹ̀yin yòókù àti àpúrúfù yín bẹ́ẹ̀ni. ìfẹ́ ẹnu lẹ fi dálẹ̀ bó lọ wí jèrè. صلوا عليه وسلموا تسليما. èmi sì mọ wí ẹni láwà ní. bẹ́ẹ̀ni. bàbá wa amòfin àgbà ní pópó. ní pópó. bàbá ṣéwù pópó ni bàbá wọn. ní bàbá wọn. amòfin ló jókòó yìí. bẹ́ẹ̀ni. صلوا عليه kàn pa. وسلموا تسليما. kàn panu. kàn panu. kàn pa ọlọ́run. kàn pa ọlọ́run. àlí. mo kì í. bàbá kì í. tìdíbodò. alikálídà. mo kí wọn. bàbá kì í. mo kí bàbá láti ń wọ́. bàbá kì í. bàbá kúlà. ọ̀rẹ́ mi tààrà bàbá mi ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ bàbá dáadáa. bàbá ṣé mo lè sọ wáàsí tẹ́ ẹ ṣe fún mi kí n sọ àbí mo lọ kí wọn lẹ́jọ́ kan báyìí mo wá wù wọn. bàbá wù wọn. owó ń bẹ. owó ń bẹ. ọmọ wọn ti rọ kọ̀rẹ́gẹ́dẹ́ fún wọn. wọ́n rà á. mo á ní bàbá tí mo fẹ́ kẹ́nìkan máa pa gèrè wọn ní stop ọlọ́run má jẹ́ rìn má ti fi lọ́bọ̀ lọ. mo ní kí ló dé wọ́n nígbà tí mo wà lójú ogun tààrà war front ní máa wà ń ta ìbọn látàrọ̀ dalẹ̀ ni ọlọ́run wá fẹ́ kí n kú dáadáa ó fàdánwò kàn mí n bá tó padà síbi tẹ́lẹ̀ wà ń mọ̀ ṣẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀ ẹ̀fí mi lẹ̀ jẹ́jẹ́ báyìí. يا سيد السادات جئتك قاصدا. ní US lónìí ẹ tó mọ plane gùn jù ọmọ wọn ni. ọmọ wọn ni. bíbí inú wọn. bẹ́ẹ̀ni. أرجو ذاك. wọ́n ṣe ta Amẹ́ríkà dé ni. bẹ́ẹ̀ni. وأحتمي بحماك. níbi oṣù mẹ́fà sínsìn ọmọ wọn wá dáwó wọn náà fẹ́ kí wọ́n tọ̀ àgbáyé
bí ayé ṣe tó yìí àwọn fẹ́ kàn tọ́ wọ́n sì tọ́ àgbáyé. wọ́n tọ́ àgbáyé. sọ tán o kí ló ti ìbáwọ̀ tó ń ṣe bí wèrè. àbí. mo kí ìyá àdínníje ìyá chief imam. bàbá kí. أرجو رضاك transformer. وأحتمي بحماك. mo kí ọ̀gá Kadiri alábùjá. bàbá kí. lákàsùmùtù ní national mosque. يا سيد mo kí السادات. eze. bàbá kí. bó ti jókòó fọ́tọ̀ láwù. fọ́tọ̀ wò. kọ́ wa lè jù sí. ọmọ rẹ̀ ọ̀nà ara nù. جئتك قاصدا. ẹ wá jẹ́ ń sọ̀kalẹ̀ nísìn. bẹ́ẹ̀ni. bàbá mi ọlọ́fà. bàbá ọlọ́fà. okùn méjì. ó kẹ́yọ̀ kan tó kilẹ̀ dáadáa. أرجو رضاك tí bàbá wa sálọ́fà ń sojú àti gbogbo òjòyè. bẹ́ẹ̀ni. وأحتمي بحماك. bàbá wa sàkòsì tó nídìí ògùn. tó nídìí bó lọ wí. أرجو رضاك tìfọ̀lọ́wà. وأحتمي بحماك. mo kí àjírọ̀bà sẹ́ẹ̀rí àjírọ̀bà tẹ̀ ń wò yìí. tẹ̀ ń wò yìí. àti màmá tó bí Mujadid Obalowu yìí. bàbá kẹ̀yà kan ló bí yẹn. Allah. àyàn ọmọ ni. bẹ́ẹ̀ni. bó lọ wí jèrè. أرجو رضاك. aláàánú àgbáyé. ọjọ́ lọ ẹjẹ́ ń ṣe wá sí. bẹ́ẹ̀ni. kí mo wá sọ gan. kí bàbá wa sọ. bàbá Obalowu. náà. mo kí róyà. bàbá kí. tí wọ́n ń tún lù ú ṣe. bẹ́ẹ̀ni. ẹ tẹ́ wàá lu èbó tẹ́ ẹ̀ dá nǹkan lẹ̀ ẹ̀ ní dé bá ń pa. bẹ́ẹ̀ni. ẹ já jòkó owó ìlú èbó kò yẹ kẹ́ tó máa dààmú tẹ̀ bá ń bọ̀ àdín tá a pa kalẹ̀ ló yẹ kẹ́ máa ná. bẹ́ẹ̀ni. èyí ń gbé lu èbó ẹ̀ dá ń pa níjọ́ tí wọ́n bá lé lápá ìyáká. nǹkan pàjù bá lọ ní Ghana wọn ò dé dáadáa. wọn ò dé dáadáa. ẹ máa jẹ ayé káyé ẹ máa jẹ bọ́gà ẹ máa jẹjẹ kújẹ ẹ máa sọ bíi tòlótòló káàkiri àdúgbò ẹ máa fowó pamọ́ tẹ́ ẹ̀ dé bá bó lọ wí jèrè. وإذا رزقت خليقة محمودة فقد اصطفاك bàbá sọlọ́fà. مقاسم الأرزاق. Obalowu mo kí Ukaza. bàbá kí. Táyé Kẹ́hìndé ni wọ́n. sára méjèèjì Bẹ́ẹ̀ni. bí ìrẹsà adú ìrẹsà apá ni ẹ. dúdú ìrẹsà adú ìrẹsà apá ìrẹsà pa. bí Abuja Zuleja súlẹ̀ já. bàbá kẹ̀yà kan ló bí yẹn bẹ́ẹ̀ni. Abuja pupa ni já. وإذا رزقت n ló bí máa ń já. خليقة Èkó pupa. محمودة فقد اصطفاك àwọn méjèèjì àméjèèjì. مقاسم الأرزاق. ẹ tó bá lóun ó bẹ̀ sí ẹ láàrin èmi ní dìbò lu bẹ́ẹ̀ni. tọ́ra máa nù lé ni ẹ bẹ́ẹ̀ni. ẹ gbàgbé ẹ ẹ gbàgbé ẹ̀. mọ̀mọ́ wọn ti mìírí bẹ̀yẹn ọmọ nù lé ni ọmọ wọ́n inú ilé ni wọ́n lólùwá bẹ́ẹ̀ni. àṣà tó ya wèrè tí ò gbọ́ ọmọdé ẹ̀ ń títì tí ò gbọ́ ọmọdé ẹ̀ ń yàrá mi yóò forí gba kùmọ̀ bẹ́ẹ̀ni. kò ní bóde lálàáfíà. الناس هذا mo kì í bàbá kí. حظه مال وذا bàbá jírò علم وذاك amiru amif مكارم الأخلاق. chief Obalowu Obalowu. ẹnàró ẹnàró. ẹ tó bá máa ti ń jẹ́ lára Obalowu irọ́ ló pa bẹ́ẹ̀ni. àmọ́ nǹkan ń jẹ́ jẹ́ bàbá tó bí Obalowu tó bí. ó ní tested okay lọ́wọ́ bẹ́ẹ̀ni. ó wà ń bẹ̀ bám bám. bẹ́ẹ̀ sì ni bàbá tó bí ọba olójòkú ẹ ẹ má fọwọ́ bá o rárá o. ẹran ọ̀hún ni má dán o. bàbá tó bí yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ni. nǹkan bẹ tààrà. lọ́wọ́ olójòkú tí ó jòkó nǹkan wà tààrà. tààrà. الناس هذا حظه مال وذا. ẹ má bínú kí mo nàró yín o because ìjòyè mi lẹ́jẹ́ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n jẹ̀mọ́ kí lẹ mọ̀ tó jẹ́ oògùn lára Obalowu lára wọn. ẹni kí ni kíni. kí lẹ mọ̀ tó jẹ́ tí ń jẹ́ àṣẹ Ọlọ́run Obalowu fi ń pàṣẹ tí fi ń dáhùn ẹni kí ni kíni. n tí wọ́n ní ni ò ní
oògùn ni máa ń gùn ọ ọgbà pọ́lọ̀ ni ó sì nǹkan fún ọ. ọgbà. ewé. ewé. gbàtọ́ ń jó lọ́wọ́ àwọn ìyá tó kọjá pé ẹ kú sẹ́wọ̀n ó wá ba tiẹ̀ jẹ́ ni. èmi lọ ní lójú olúbíkin. ẹni tó kọ́ jáwé láyé ó lójú kan ó kẹsẹ̀ kan etí kan imú kan olúbíkin ní jẹ́. olúbíkin ní jẹ́. ẹ jẹ́ fi yókù lẹ jèrè. annasu hadha hazu malu wada. kí ni kí lè ń bá ká. ilmu wadaka. talẹ̀ ń wò lọ́dún náírà àfà. makarimul akhlaqi. ilmu wadaka. makarimul akhlaqi. jama ká máa kọ àkáǹtì kalẹ̀ kò ti sí láyé tẹ́lẹ̀ ayé níbi Dáúdà làkáǹtì dé. Dáúdà ló jókòó wájú ta rẹ̀ gbogbo ewé àwọn ń bá Dáúdà ẹ kọjú síbí ẹ̀yin ṣe nǹkan bẹ́ẹ̀ bá tẹ̀sọ̀ àgbà mọ́lẹ̀ ń tẹ̀sí ni ó pa yín dànù. Obalowu ẹ máa wo mi ewé eléyìí ó dé iṣẹ́ tí ń ṣe ni Dáúdà wa ní ẹ̀kọ́sẹ̀ rẹ lẹ̀ ewé eléyìí ó dé kíni ní ẹ kó pamọ́ lóde àkáǹtì tá à ń jogún lónìí. ewé ló wá fún rẹ̀ wọ́n lè jiyàn ẹni kan wá bá mi ní láìbírì kí n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ hàn wọ́n. annasu hadha hazu malu wada. n tó fà á tí ẹ fi excel n ti gbé ní ṣubú lẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ti jogún tó ga tó ẹ̀ láfojúdi. sọpọ́lọ́ ń tóbi. Allahu akbar. bí a ṣe ṣe kalẹ̀ fún yín tó ẹ kọjú sí mi dáadáa. ní ká fojú wo yẹn pé kò jẹun pa. tún wá láàhún. àáfàá mi ò nílé ké tó fi ń joyè àwọn olè wọn yẹn. bẹ́ẹ̀ bá rí àwọ̀dù mi tẹ́ gbà ẹ̀bà ni ó fi lẹ̀. bẹ́ẹ̀ni wàá fi starch lẹ̀ mí. àti fùfú tí ìgbélé tó yìí sí dànù. bẹ́ẹ̀ni. wa idha ruziqta khaliqatan mahmudatan. síbẹ̀ wọ́n rí itú jẹ tẹ́ ẹ̀ sì gbẹ́jù ẹ lọ. bẹ́ẹ̀ni. ẹ ti kà kó sàárà. sáàjì fún ọ ní tí fún ọkọ ọmọ bá tiẹ̀ lọ. bẹ́ẹ̀ni. àwọ̀dù lẹ́yìn mọ́tò ò lè kó ẹlòmíràn nílé ké kò lásán láti Obalowu ẹ máa fún ọ ṣe gbọ́ ẹ máa fún ọ lẹ́ fi ń ga bẹ́ẹ̀ bomi fún yà yóò jẹ. Qadistafaka. ọlá tí ń dún lára mi tí ò yé mi. Muqasimul arzaqi. ẹni bá yóò bá anábì òní sófò. Qadistafaka. Muqasimul arzaqi. ẹ jẹ́ kọjá tí o bá kọjá ẹ dákun. Annasu hazu malu wada. bàbá ẹ bá ń gbàdá ni kí ni wá sí. ilmu wadaka. makarimul akhlaqi. bàbá mi wèwo ní dúró bẹ́ẹ̀ yọkù ń bẹ̀. ilmu wadaka. yọkù ń bẹ̀. makarimul akhlaqi. àbí. ntẹ wá ní gbogbo ilẹ̀ máa gbé tóbi ẹ sì lérí ntàrí pé ẹ dán mi wò bàbá àmì ń bẹ lábẹ́ ilé tó ju àlọ́ tààrà èmi lọ ní bẹ́ẹ̀ tó ṣe wá tó yìí ẹ lórí kíní rí social media kẹ́ mẹ́ polówó pé èmi ní àáfàá mi ti ń fọ́ gbá kun ìgbẹ́ ní ń fọ́ gbá o tẹ́fẹ̀ bújá yóò kú kílè tó mọ́ kò sáwọ̀ tẹ́lẹ̀ pa girigiri kó kàn ṣe baranda kó jẹ ní kò ní ń pa ọwọ́ afẹ́ sàáfà ọwọ́ àgbàdì olójú kan èmi ni wọ́n fi yín ṣe ìyóò ajúlẹ̀ kan kí lórí mú wá fún ọ. إذا رزق لفتى وجها وقاها. bàbá onípẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọ Obalowu ẹ gbàgbé ẹ̀ ohun tí ń jẹ́ ti kọjá tí ìlẹ̀ máa jòkó ṣe orí ayé ti kún orí mẹ̀kúnnù ti kún
orí àwọn àfáà ti kún. ó ti kún. orí àwọn arúgbó ti kún. ó ti kún. orí àwọn lọ́balọ́ba ti kún. ó ti kún. orí àwọn wòlíì ti kún. ó ti kún. ó dàbí kéèyàn ló ń fẹ́ fọ́ tọ́ mi nísìn lọ prepare àjẹ́ yẹn bíi 20 million. bẹ́ẹ̀ni. ìgbà lọ́mọ̀ kó fẹ́ tọ́ bọ́sà kéke. bẹ́ẹ̀ni. إذا رزق الفتى وجها وقاها. mẹ́rin náà ni màmá ká máa lọ. bẹ́ẹ̀ni. èèyàn mẹ́rin ló wà láyé. ló wà láyé. sọ́mà àti yorùbá nàbì. sallallahu alayhi wa sallam. àti dúpẹ́ fọlọ́run. ọba tó dára lọ́tọ̀ọ̀tọ̀ kálí bá àmọ́ ká jura wa lọ. bàbá náà ìbí. bàbá náà ìbí. wọ́n ní kí ni ó da ayélu kan yìí. náà. ẹni kí ni jàmá. kí ni. ká máa gbéra wa lẹ́sẹ̀. mo fẹ́ dàbí onípẹ̀. bẹ́ẹ̀ni. mo ti jẹ lèmọ́mù ṣé dandan ni kí n jọ yín ni. àbí. àdékò ti jọ máa dá fún àlọ́. kí ló tó fẹ́ jọ mí jọra rẹ. jọra rẹ. èmi náà fẹ́ jọ ọlọ́mọdé ń jọ. mo kí ọba yà sí láti lọ ni. bàbá kí. bẹ́ẹ̀ yẹn ọba ti jòkó yìí. náà. ọlọ́run folúkálùkù ni tí fi ń sọba láàyè rẹ̀ ni. bẹ́ẹ̀ni. àyè bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. kí ló dé tà ń lera wa kẹ́yìn àfa. ẹ̀yin àfa. ẹ wá sunrun ayọ̀ mọ́ bó o lọ wí jèrè. تقلب في الأمور كما يشاء. ẹ̀tọ́ bá yóò bá ànábì òní ṣòfò. وذاك هو الدواء به ولكن إذا ذهب الحياء فلا دواء. kí ló dé ẹ jòkó ṣebí ẹ náà la pàdé ń jó níbẹ̀ yẹn ẹ ní ṣòfò. àmín. ẹ lọ jòkó ẹ lè bá láti lọ rìn. ورب قبيحة ما هال بيني وبين ركوبها إلا الحياء. ẹ dọ́kọ̀ ẹ jẹ́ sáré wí àfa mi ẹ jòkó ẹ fi jájí ọ̀tọ̀ sílẹ̀. وبين ركوبها إلا الحياء. sẹ́ríkì mo ti ń wá aago fẹ̀fẹ̀ bẹ́ẹ̀ni. ẹ jòkó sẹ́ ẹ jókòó. ta ló fẹ́ yìn dí mi. إذا رزق الفتى وجها وقاها تقلب في الأمور كما يشاء. تقلب في الأمور كما يشاء. ẹ̀yin bàbá mi lọ́ba lọ́ba lọ́ba. ìyá chief imam aṣojú kábíyèsí ọlọ́fà náà. àkọ́kọ́ àdánwò tí kò tírìtì nu. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n náà ń wọ́n ànábì ádámà ó wọ́nu ẹ̀. njọ́ tó rí ìmọ́lẹ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam. àtìyàwó àtọmọ ẹ̀ tí wọ́n ń bọ̀ tí wọ́n ti dé tún èdè. ọlọ́ni mọ́ dàníyàn kọ́ rí bí wọn o tọ́ba ti dàníyàn kéétà ó wà lọ́kàn rẹ̀ ń sì já ọbọ̀ ìjà ọbọ. ádámà fẹ́ jọ ànábì ọlọ́ni ọba fara mọ́ tí mo fún ọ faramati. àṣà pé ìwọ náà lọ́ọ́ padà bí ó ti tó ọ Ó ti pé tó ọ. àrọ́mọdọ́mọ rẹ ni àbí. ọ tó sì wá fẹ́ jọ tó bá rí bẹ́ẹ̀ lọ jésù mo dọ̀ ọ́ láàmú. وغفر له موسى وقال لربه. ẹlẹ́yìn bó ṣe wá bí nísìn látòní ìgbẹ́ ni ó máa jẹ mo fẹ́ bá ọba lóhùn mo fẹ́ bá. jájì bí o bá sínú àkọọ́lẹ̀ ọ̀fìtì náà bẹ́ẹ̀ni. ó dàbí kéèyàn torí mi prepare ọ̀rọ̀ tí ó sọ lóde múra ń gbà náà múra. tẹ́mi bá ti mi ẹsẹ̀ báyìí ọ̀rẹ́ bọ́ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. هلا دمني يا ربي في حزب أحمد. ọwọ́ dàní ẹ̀pẹ́ ní pàdé ìmọ̀mú Ọ̀fà yóò sì mọ nǹkan lónìí Bẹ́ẹ̀ni. ó dà àjọ tẹ̀ sí. bẹ́ẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan wá rí àbí primbest yìí náà. ẹ tẹ́ fẹ́ lè pọ̀ láti bí ìdè máa kú wa bẹ́ẹ̀ni. àmọ́ ẹ fà wò ẹ fà á. ó sọ̀rọ̀ ó jọ tẹ́ bá gbọ́ wá sí náà. bẹ́ẹ̀ ọlọ́run kọ́rí ayé rẹ gbé ni má sunkún ayé aláyé má sọ fún Allah. ayé láyé. kódà èmi bẹ́ẹ̀ lọ́n kí n kọ́rù léèyàn torí ìmọ̀ tó fẹ́ kọ́ fún mi tó ju tiẹ̀ lọ sákọ́lé tó dáa fún mi bẹ́ẹ̀ lọ́n kí n lórí ọkọ̀ rẹ bóyá òní pàlú ẹ sára déédéé tèmi fún mi
dọ́tí ti lọ GRA kò sílé tó wù mí rí kò sí. pé Ọlọ́run kọ́rù èyí fún mi ó lè kọ́ tán káwọn fi dùnú sunú ẹ̀ bá ń kọ́ tèmi tó dáa ó sì ràn jùmọ̀lẹ̀ rẹ̀ títa ni wọ́n rí kọ́ tó kọ́ tiẹ̀. àbí. aṣọ rẹ̀ òsì wù mí lóde rí ó pọ̀ mi tẹ́ ti ń tà bẹ́ẹ̀ni. mi náà lè rán style mi ìtẹ́lẹ́kọ́ ni kí n ya jẹ́ kí n lọ rán olú ẹ̀ lè wọ́ kó mọ̀ yẹ. وقال له خذ ما أتيتك شاكرا Chief Obalowu. فإنك عندي لست مثل محمد ọlọ́mọlá. فإنك عندي ọ̀pẹ́ jìnnà ró. لست مثل محمد. ra ọ̀pẹ́ jìn lọ́dẹ òmu. bẹ́ẹ̀ni. ọmọ wọn nù olówó kòkó. bẹ́ẹ̀ni. bàbá wọn ló tọrọ fún Àrísèkọ́lá pé ọ lówó bí wa. ọ lówó bí wa. bàbá tó bí ẹni tó dúró yìí tó bí. tó bá fẹ́ sanwó kòkó tírélà mẹ́wàá ni wọ́n kó sí yóò kún. bẹ́ẹ̀ni. yóò wá nàṣẹ báyìí lórí owó pé èèbó ń sin àwa ni ó sì lówó dọjọ́ alẹ́ ẹ tó ti lé ní 95 96 tó ti fẹ́ ó ti lé 100 owó sì ń bẹ dòní. ó ń bẹ dòní. gbogbo ẹ tó sóògùn wọn ti kú sáájú wọn dànù. خذ ما أتيتك شاكرا mùrídìí wa ni. bẹ́ẹ̀ni. فإنك عندي لست مثل محمد. ọ̀rọ̀ mi ẹ̀kejì èkejì. torí ẹ̀yin tẹ́ fẹ́ dá wa lára yá ẹ̀yin tẹ́ sọ lórí ibú èèyàn bẹ́ẹ̀ni. mẹ́rin lè èèyàn mẹ́rin ni. kí ló tẹ́ fi káṣẹ́ wá sẹ́yìn àbọ́lọ̀ nìkan ni àwọn ni. àti àyókù ẹ̀ ṣe tó dáa báwọn sódà. tó ẹni discipline ó ti dáa báwọn náà ibà kálága. خذ ما أتيتك شاكرا. wá sí wá sí. gbàǹtọ́lọ̀ fún ọkọ máa dúpẹ́ ni o kọ́ máa dúpẹ́ o. níbi kó ọ̀fẹ́ lé ayé aláyé Ajíbádé mo kí ẹ bàbá kí ẹ. níbi kó ọ̀fẹ́ lé ayé aláyé ní ìjọ nísìmí o ní ọjọ́ nísìmí. ẹlòmíì ti lẹ́yìn agbo nísìn mọ́tò wà ní nkà Ní ètò nkà. nípa ẹ̀kọ́ ìmúdáràn ètò àbò olójókòó ní nǹkan mọ̀ sí ọ̀ọ́yà wèrè bẹ́ẹ̀ni. títí dìbòdò dà títí ẹ̀dà tó gbé wá mo fẹ́ rí bàbá ń tí ò yẹ ni tí ò ga tó wa ẹni kíni kíni. Ọlọ́run fún ọ ní tí ò fà wá náà àbí. olówó mi ń bẹ tó lówó àmọ́ bẹ̀rẹ̀ wákàtí nígbà nígbà. wọ́tọ́ lè sùn gbà tó wù ọ́tọ́ ọ̀fowó sùn bẹ́ẹ̀ni. ọ̀fowó tọ̀ ọ̀fowó dààmú bẹ́ẹ̀ni. Ọlọ́run ṣàánú rẹ ṣàánú rẹ. ọbí mọ̀jọ bí ìdun bí ìdún. olówó fẹ́ rà gẹ́ kò rí ibi tí ó ti rà àbí. àbí ibi tọ́lọ̀ ń kẹ́ ọ dé lókè ọdẹ. bátẹ́gùn ìbá fẹ́ sóbìn yóò lóyún yóò lóyún. Ọlọ́run sì kẹ́ ọ fáànù gbọ́dọ̀ fẹ́ jù ẹ̀gbọ́n jí ààrẹ ó nàró kankan ni. bẹ́ẹ̀ni. وقال له خذ ما أتيتك شاكرا. bàbá àlẹ́ máa tún náà sírí àwọn èèyàn ni bẹ́ẹ̀ni. ẹlòmíì kó tó rọ máa bí oṣù mẹ́fà yóò máa gba abẹ́rẹ́ lọ kò tí ì dìde kò ì dìde. yóò tún máa sọ táìmù wọ́n tọ̀ ní táìmù bó sòrò oyún dénú ó dénú. bó sọ sán ọgbọ̀dọ̀ fọ́ọ̀rọ̀ obìnrin la bẹ́ẹ̀ni. yóò máa lóyún ní bí àdán ọtún wa lọ́lọ́run ò ṣeun ó ní ò ṣeun. Ọlọ́run ṣe lọ́dọ̀ tèmi o. الحمد لله خذ ما أتيتك شاكرا. tí bá ti tú èèyàn mẹ́rin náà. wọ́n náà kẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá nínú ẹ̀dá. khalaqa umullahu ta'ala náà. dídá tọ́lọ́run ó dá wọn yóò dá wọn. máa bọ̀. خذ ما أتيتك شاكرا فإنك عندي لست مثل محمد. ó ti dé حياكم الله. ó ti dé. نعم. la li khidmatihi wala li jannatihi. حياكم الله. àwọn àkọ́kọ́ àkọ́kọ́. wọn ò ní fara sin Ọlọ́run pa màmá ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n yà tí wọ́n kú. Allah. ẹ̀yin tẹ́ wà níbí tẹ́ ẹ̀ tí máa fara gbolẹ̀ fọlọ́run ẹ̀ fara gbolẹ̀ fún tí ò tọ́lọ́run. Allah. mo tọrọ àdúrà kan ní palace Ọlọ́fà àwọn èèyàn mọ iye wọ́n máa yẹ. mo ní kọ́lọ́ mọ́ tu aláṣìírí àlàáfíà. آمين. bàbá ẹ̀tọ́lọ́ ń bá tu láṣìírí àlàáfíà tàmágun lábẹ́rẹ́ tó bá jí yóò kàn bọ́ ọmọ wẹ̀rẹ́ tí wọ́n fi abẹ́rẹ́ ṣe experiment ni bẹ́ẹ̀ni. kò gbọ́dọ̀ pa tán mọ́tò rọrùn ti arrest yẹ wọ́n ti kún kalẹ̀ bí ẹran léyà kan tó máa sopọ̀ wọ́n lè sopọ̀ tán kó má pé mọ́ kó má pè mọ́.
àwọn student fa ọmọ kékèké tó mọ ní dádì wọ́n máa fi rúlà gbé wọ́n máa fi kọ́sẹ́ ìmí àgbàgbé abẹ́rẹ́ sí ní kùn wọ́n tún tún la. ẹ lọ mọ Ọlọ́run kẹ́ fara gbolẹ̀ fún. ń tó àti bẹ̀rẹ̀ àwẹ̀ yìí ẹlòmíì ò gbà wẹ̀ dòní. gbàgbé ẹ̀ ọ̀gbà kọ́ tó kú. ọmọ kan bẹ lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn yìí máa jọ́sọ̀ ní Ramadan yóò fa àfa ṣe yẹ̀yẹ́ Ọlọ́run sì wò ó ràn ń tọ́ ta kírun ta ti dìde báyìí ó sì bẹ̀rẹ̀ àárẹ̀ àwọn ní ò gbọ́dọ̀ jẹun déédéé oṣù kan tá a fi gbà wẹ̀ ní dókítà tó discharge kó máa lọ lé mo ní sọ gbà àbọ̀ gbà ìwọ ọmọ lùsì ọmọ ẹ̀ ẹ̀yin obìnrin ẹni náà ṣe fẹ́ bọ́lọ̀ dáadáa àwọn òní ẹ má soge asọ́tẹ́ ńlá ń bá ara àdí ti tó ẹ gbàgbé ẹ gbogbo àyàtẹ̀ pàǹtẹ̀tẹ̀ ọmọ kan lè mú kó wúlò ìgbà tóbìnrin wúlò ti kú ò láyé nísìnyẹn chíìpù kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́. ó fẹ́ yá tẹ́wẹ̀ gbé igi ọkùnrin wá fúnra yín. yẹ àfa mo fẹ́ fẹ́ yín. ó tiẹ̀ ti ṣẹlẹ̀. ẹ lórí íńtánẹ́ẹ̀tì social media yóò kọ́kọ́ ara rẹ̀ òun ló ń jẹ́ ní báyìí ọmọ ọdún báyìí lòun òun kan báyìí lòun òun wá ọkọ gidi wọ́n sì ti kó palliative ẹ̀ tẹ́ o kò sọ́jà ní ṣọ́ọ̀bù mọ́ ẹ̀ bẹ́ẹ̀ mi ló ń jẹ. وقال له خذ ما آتيتك شاكرا. ó ti rí bẹ́ẹ̀ ní ìsìn báyìí yóò ti wá ní kódà kó mọ̀ lówó lọ òun fẹ́ kó sàtì lè sáàfù dáadáa. o tó kọ̀ tó bá lè fi oṣù kẹta. ìkẹta kí ẹkẹ wá. ìjà lómi máa jà sọkùnrin tí a máa fa sọ̀rọ̀ àwọn ya kò sí jà máa jẹ ntọ́jẹ́ kémi náà jẹ tèmi ni àjọjẹ ní dùn jájọ jẹ ìbá má ṣe bẹ́ẹ̀ tú sọ̀mù sí níjọ́ pé obìnrin kan kó máa wò kan kó máa kì í mọ́lẹ̀ kó máa ní sọ̀kalẹ̀ kó tó wá gorí èmi náà orí yín ló ti bẹ̀rẹ̀ ìgbà tẹ́ wáyé ò dà pa. فإنك عندي لست مثل محمد فإنك عندي لست مثل محمد. tí wọ́n wá agó fún mi àbí èmi náà ń wo fúnra mi jẹ́mọ́ ẹ̀ ní náà gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ lọ fara gbolẹ̀ fọlọ́nkẹ́lẹ́ wà ní jẹ́ náà o. bàbá wo nípẹ̀ bẹ́ẹ̀ ti jí ọba bẹ́ẹ̀ wọ́n ṣe jọba ẹ lẹ́sìn ju àfa mi lọ. kí ló wá já àfa fún. ẹ dákẹ́ ẹnu yín njẹ́ tí Obalowu ti ń bá ayé bọ̀ ọlọ́pàá tó bá lọ tọrọ owó ni àbí kó kun ayé omo kó fẹ́ kó tù ń lẹ̀ ẹ wọ ẹ̀yin lónìí ẹ̀yin àfa àti wá ní wíńdò gudugbẹ́tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó lọ́pàá bá ti ń bọ̀ kí lẹ̀ ń sá fún. ó ní wíńdò tí ò ní rin dédé bẹ́ẹ̀ bá ti yí gbìrìm ó lọ ọ̀nà àfa. ẹ kọjú sí mi dínkù díẹ̀ táyé ẹ lọ faragbolẹ̀ fọlọ́n because ìfaragbolẹ̀ fọlọ́n bí ìgbà tí wọ́n fowó pa wọ́n fọmọ ni yóò máa ná lọ ni gbogbo etí mi ń ṣe yìí ìfaragbolẹ̀ fọlọ́n ni ó ní òjé ń sinmi torí ọmọ tí ń bọ̀ lẹ́yìn tèmi náà bẹ́ẹ̀ ni àjọ táwa yẹn kó ti pọ̀ jù lóde máa dá tàwọn ọmọ mi náà kalẹ̀ láwọn tó bí atẹ́kàn ṣàdúrà lọ́tún wọn béèrè ń pa lọ́dọ̀ lọ wọ́n kàn ń ṣe lọ́wọ́ tí ẹ béèrè kankan. wa khudh li banika wa li ayyami dhukhra. ọlọ́run sì ní kọ̀ǹsídà wọn ń pa wọn bí ò ṣe dáa ẹni tí ó bá ti fara gbolẹ̀ fọlọ́ akí asámú tán ẹ̀tún sáná sí sìgá ẹ̀rí pé ẹ̀fẹ́ látùbọ̀ tán àti sìgá plus. Loud, skunk, colomenta, Scottish, gbogbo ẹ tẹ́ mu ẹ dákun bàbá èyàn sì máa jẹ sàrí tán kó tún fi ọtí lé àwẹ̀ wá ní gbòtì ìdálẹ́ ẹ má fara wé o ó ti dọ́bù ara rẹ̀ yóò wá sùn di aago 6 àbọ̀
ẹ dákẹ́ Ramadan tá a lá ń sin lọ́hùn bá a ti sínú tán ilé ọkùnrin ló gbà lọ. bẹ́ẹ̀ni. aago mọ́kànlá àbọ̀ lóde wáàsí ò ní tọ́ra ó sì tọ́ra lóòótọ́ náà. bẹ́ẹ̀ni. torí ibi tó lọ náà ó lọ tọ́ra ń bẹ náà ni. bẹ́ẹ̀ni. wa khudh li banika wa li ayyami dhukhra wa a'ti Allah. ẹlẹ́ẹ̀kejì ní náà. Naam. ẹ dá mi lóhùn. naam. khalaqahumullahu ta'ala li khidmatihi duna jannatihi. La ilaha illallah. Jàfàríyà ọ̀rẹ́ ìyàwó mi. bẹ́ẹ̀ni. Ọlọ́run ló ń dán wọn. ó ń dá wọn. transformer sẹ́yìn gbà bẹ́ẹ̀ gbọ́. à ń gbọ́. eze ọba Ọlọ́run ló ń dá wọn kí wọ́n fara gbolẹ̀ ni. ká fara gbolẹ̀. wọ́n ó sìn Ọlọ́run ṣùgbọ́n wọn ò ní kú dáadáa. Allah. wọn ò sì ní wà lìjẹ́nnà. Allah. ẹlẹ́wọ̀n nu àwọn ni. wọ́n tá n bá mọ́sálásí àmọ́ ní kéta. Allah. wájú rẹ tó dín kókó yóò sẹ́nà jọ́ àlìkìyàmá. yóò sẹ́nà. irun òsì wo lọ ń kí. àbí. tó ọba tọmọ ọlọ́mọ jẹ́. oní kò dá sàlátù. bẹ́ẹ̀ni. bí bá ṣe pé yàrá àlùbáríkà ẹ̀ tó kún ọkọ̀ olóko àánú. sàlátù wo ni sakasaka bìdí yanya kẹ̀kẹ́ tó bàjẹ́ ológun mọ̀mí pẹ́kẹ́pẹ́kẹ́ òsì káàkiri bí gàlángàlá tí ò wúlò. ẹ dákun náà. ẹ̀sìn wo lẹ ní tẹ̀jọ́ ọmọ orogún yín ó gbádùn. bẹ́ẹ̀ni. àtẹ̀yìn ọkùnrin ọlọ́bẹ bẹ́ẹ̀ni. ó sì joyè mọ́sálásí ọjọ́yè. àmọ́ àti dalẹ̀ ọlárú kò ní ọlá kò ní ọlá. ọ̀fọ̀ arágbolẹ̀ lásán ni ọ̀nìrì yọnu Ọlọ́run. Allah. Allah. ó jẹ̀bi bọ̀ kò di méjì ó di méjì. kí ló tẹ̀ dákẹ́ kí lẹ tí ì gbọ́. ẹ̀yin bàbá wa tẹ bí ẹ̀yin lọ́ba lọ́ba bẹ́ẹ̀ni. ó lè kan ló wá sí mọ́sálásí kánpángbọ́ báyìí ó lè ó wá ní òun fẹ́ jẹ́wọ́ ó lòun ti jalè òun ti gbẹ̀mí tó lé ní 100. tó lé 100. àmọ́ orí olórí ibú tó jù lọ lónìí bẹ́ẹ̀ni. ó lòun wá jẹ́wọ́ kẹ́pàún kẹ́pàún. àmọ́ ẹjọ́ ò sọ̀rọ̀ ó ní sẹ́yìn máa fà báyìí àfa báyìí. olórí ọmọ kí ó charity ó ní mọ̀mọ́ mo máa. ẹ mọ̀ ẹ máa. olórí ibú tó jù lọ ni ó ní bó ló ṣe jù ọ lọ bó ló ṣe jù ó náà jalè àwọn lọ kó pamọ́ sínú igbó náà. tòun tó kàn wọ́n fẹ́ lọ kó ló ń gbọ́ ṣẹrẹ ẹsẹ̀ èèyàn ẹsẹ̀ yàn. òun àgọ́ pamọ́ gẹ́gẹ́ bí olè bẹ́ẹ̀ni. sẹ́gbẹ́ intelligent olè ni bẹ́ẹ̀ni. ó fẹ́ mẹ́ni tí ń bọ̀ olùlọ́ bá rí àfa náà tó fa kó ló bá lọ́wọ́ báyìí kò ló bá lọ. Allahu Akbar ó gbé kẹ́ẹ̀gì lọ́wọ́ báyìí ó gbé kẹ́gì lọ. olùlọ́ bá bọ́ rẹ̀ sí òhù ó wá gbé ọmọ tuntun ó gbé ọmọ tuntun. láìfọ ọmọ tí ń mí lọ́wọ́ tí ń mí lọ. ó tú omi sínú kó ló bá ó wá dùn lọ́rùn ó dó lọ́rùn. ó wá ro ẹ̀jẹ̀ rẹ̀ sí wọ́n á fomi ń wẹ̀ ń fi ń wẹ̀. ó ní tọ́lọ̀ bá ní ta lórí ibú tó jù lọ òun ló jù lọ òun ló jù ń lọ. sáà máa yé tẹ̀ wá láàrin ni. àbí. ó máa ya lọ kí ló kàn mí pẹ̀lú etí ẹ̀ ó bá ya kí ni wọ́n dánwò àbí. kò ní sọ fẹ́ ṣe fáwa. wà. njọ́ tí gbìn rẹ ti ń jẹ nǹkan ká kó lọ jẹ́ yọ ni kó ṣàgbákò bẹ́ẹ̀ni. ajá rẹ ti ń jẹ nǹkan kó jẹ́ lílí wo tí o bá dé sórí ibú. bẹ́ẹ̀ni. ṣé mo lè sọ yókù délẹ̀ bẹ́ẹ̀ni. mo lè ń rọbí láì lóyún kí lè rò pé bá ń bì lónìí òdodo ọ̀rọ̀ lẹ́bàá ẹni tó fi mi ṣe múrísídù wọn ọmọ mi pé mi kúrọ́ bẹ́ẹ̀ni. èmi ní fìrọ́ ṣe rárá o. ẹni tí ò dáa fún ní kúrọ́ bẹ́ẹ̀ni. sẹ́mi ó kúrọ́ jẹ mọ́ ni ẹ wo tẹ́ fún mi nísìnyí mo ló tó lóje ń dá dúró láàrin ìṣẹ́jú 5 déédéé tó gbà sálárì lọ́dún kan mo pa wọn sì tún fẹ́ lọ́ra mi béèrè o tí wọ́n tún béèrè pẹ̀lú jàlálà nísìnyí owó tí mo jáde ó kọjá bẹ́ẹ̀ ṣe jòkó yìí o. bẹ́ẹ̀ni. wa khudh li banika wa li ayyami Obalowu. dhukhra. ẹ kú ọmọlúwàbí ẹ kú ọmọlúwàbí. ẹ mẹ́rùn ládùúgbò bẹ́ẹ̀ni. ẹ rùn ọmọ Obalowu òrùn ẹ̀rùn. àyàn lémú sí ọmọ lémùsí. wọ́n lémú sí wọ́tọ́ ọmọ bẹ́ẹ̀ni. ọwọ́ ní gbogbo ọmọ kí ó ní ẹ kó kú o ọmọ yẹn ọmọ kẹtọ ti sílẹ̀kùn wọn ni bẹ́ẹ̀ni. àfa àwèrè ọmọ ọdún 11 ìyáyáyá gbogbo mùrídà lọ lọ́ra wọn ó wá sí ẹ lọ mọ́kọ wá èyí tó ń sin láti jẹ́ nǹkan àbí. ta ló kó fẹ́ mú kú ọ̀sán
ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run dá wọn li jannati duna khidmatihi. àwọn ò rí ìyọ́nú Ọlọ́run ṣùgbọ́n wọn ò ní fara gbolẹ̀ fọlọ́run. ẹlẹ́wọ̀n nu ẹ̀ tó bá sọ̀pọ́tì tọ́lọ̀ ń ṣe tó dáa kò nídìí kó dààmú. eze sọ ti gba tọ́lọ̀ ń ṣe náà ọ kọjá wájú Ọlọ́run. ẹni bíi kíni àfa àdúgbò yìí tó jẹ́ àfa tààrà kọ́ Imam Bilkisti lọ́ máa gbé nǹkan sáré fún. sọ ni bí sẹ́ fara gbolẹ̀ ń ti ń ṣe tiẹ̀ mọ́ tiẹ̀. kàn lọ fún ní nǹkan sínú kó tó tọrọ fún rẹ bàbá olójòkú ẹ tó fún ní kẹ́ni kò tọrọ fún ẹ tó fún mi ní ráìsì tí mo ṣe ń lónìí ọlọ́mọ tètè ó bàjẹ́ because kò ní ọ fún ni ẹ̀yin ló wálẹ̀ ń ṣubú aṣubú lébú torí kíni ẹ̀yẹ́ ti ń dààmú tẹ̀sí náà lára wọn ẹ̀wọ̀n ẹ̀sẹ̀ ní Christian gbogbo pọ́nìmọ̀ empower gbogbo ọ̀dọ́ ọmọ òrukàn lọ́dọọdún èyàn bíi 3,000 ní empower wọn bọ́dà yín olówó àtẹ̀jẹ́ mùsùlùmí mọ́sálásí ẹ̀ ń dáwó kọ́ ládùúgbò onìkan parí ẹ̀ yányán ọkọ̀ arúgbó làwọn kan pè é àfi kẹ́mẹ́sẹ̀ competition òfò mo lè ra ọtí ìgò kan 5 million èmi ó rà kan 7 million wọ́n ti ẹ̀ wá mú mọ́ ní wọ́n wá ń tú dálẹ̀ yàyàyàyàyàyà wọ́n ti lọ́ọ̀ mọ́gì òfò tí wọ́n fi wú orí fìtínà abẹ́ wọn ní wọ́n máa tú sí. àjọ̀dún ni èsìkà ti fún yàn ẹ sì lẹ́sìkà ni ọ̀sẹ̀ náà lọ́mọ́kà. àwọn yẹn li jannati duna khidmati. jama ẹ dá mi lóhùn. ìkànnì àwọn afáǹdà mo fẹ́ kó mọ́sálásí kò wá rówó kọ́ mọ̀júsì kan wá kọjá ó ní àfọ̀ ọ̀sẹ̀ ń ké báyìí ó ní mọ́sálásí ni ó ní lóní ó parí ẹ̀ gbà mú fún ọ lówó rẹ. ewé kankan jábọ̀ láti sánmọ̀ ni ó ní wọn ní ẹ̀kọ́ sí mukafatu samahati daru khulidi. sánmọ̀ ló ti já pé gbogbo ẹ̀dá tó bá ilé gbà yẹn láàyè tó fi àsìkò rẹ̀ dùn yẹn nú ilé gbére ní ọwọ́ yóò wà lè jẹ́ náà. wà á múná mi makhafati yaumi busi. ọjọ́ tí nǹkan lé àáfún ní fọkànbalẹ̀. wala narun bí muhriqatin jawada. ṣebí ti gbé tí ń wá ẹ gbé wá bàbá onípa náà ti sọ fún mi tí mo ti ń wá ẹ mọ wà fà pa ní gbogbo ọmọ tí ò gbọ́ràn mẹ̀kúnnù abẹ́ wa ní ẹkún ẹ sí tó jẹ ń tẹ fún àtọ́ olúwe ó kù tó bá jẹ àwọn tá à ń kó fún nù ọmọ tẹ ẹ yìn nù ẹ sì láàfà yìí ṣiṣẹ́ gbogbo ọmọ tí ń ta katapọ́ọ̀tù ọ̀dọ̀ wa lẹ́kún ẹ sí ṣé ìyá mi ni kí wọ́n fọ́ lójú ni. wala narun àbí ilé wa kọjá àrò. bimuhriqatin jawada. ìjọba ò fà lù wá ni iṣẹ́ làáfà gbogbo obìnrin tí ò gbọ́tọ̀ kọ wá sí ní ẹgbọ́n tó fi yí padà ẹ̀wọ̀n wo lẹ́mú ọ lọ tó fi yí padà ọmọ rẹ tí wọ́n ra nǹkan fún ọ ọ̀rọ̀ kó fẹ́ràn rẹ débẹ̀ àwọn aládẹ́rù náà bá ogun tá a fẹ́ kí tó wọ́n kó àdá sáfà ní kí wọ́n bẹ́ lọ́rùn ẹ tó bá láàfà ìṣiṣẹ́ kó wá bá mi iṣẹ́ ni àfà tààrà wọn sì ní wá mi ṣe ẹni wọn fi nǹkan kíni tó fi kún yìí ládùúgbò wàhálà tí ń ṣe ká ẹ̀ kó ló fi mí ìkókó má jèrè èyí ti da báyọ̀ ọlọ́run jáde wọn pàdé front line bọ́ọ̀ fún ẹni tó fún ọ fún wa ìwọ náà mọ yí wa nígbà tí bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ tí mo sọ̀rọ̀ jù ní ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀mẹ́rin nítorí báyìí ètò kéré jù nù mo sọ palace mo sọ mọ́sálásí mo sọ lọ́wọ́ ó tún kú talẹ́ tí ń ṣe dago mọ́kànlá àbọ̀ àmì jèrè kò tún di ọ̀la lọ́wọ́ o mo ń parí lọ́fà mo tún lọ Jẹ̀bú Òde nù. walau kana ali jawadu min ali majusi. ẹlẹ́kẹ̀rin tí ń dákẹ́ kàlákà umullahu ọlọ́wọ́ bá dá wọn li khidmatihi wa jannatihi. àwọn tí wọ́n fara gbolẹ̀ fọ́lọ́n tí wọ́n sì wà lè Janna inú wọn ni Obalowu wà. ẹ ti wá sọ̀rọ̀ kan lónìí tẹ́ ẹ mọ̀ ẹni kíni gbogbo ọdún àwẹ̀ aago tí ń dè lọ yídì Obalowu ni máa rà tọ́yì tí múra dé báyìí àti tùràrí tí màá fi ara bàbá nǹkan dùn yín ni ẹ wá ní ẹ rí mu aago tí ń dè lọ́lé ọtí tí ń dè kírun ilé Ọlọ́run kí lọ fún àfáàrí ọwọ́ lọ wó àmì ọ̀làwọ̀n lè bùn mí lọ́wọ́ èmi náà fowó rẹ̀
tani ọ̀nà orú rẹ̀ owó tó ọ̀nà tó ọmọ sunkún àná olówó tààrà tí wọ́n gbé wá tí ọmọ rẹ̀ ni. gbàtà kan wá kí mi nísìn torí wá sí iná fi wá o ní owó dèdí ìrókò àwọn ayàdọ̀ mi èmi mo gbé yẹn débi ọkọ̀ mi ló gbé yẹn tó ń débi mo á ní ẹ̀rọ mọ́tò tí mo fẹ́ gbé jáde yẹn 120-30 million lágbájá ló rà fún mi ọjà wo ní ìpolo tí wọ́n á tà tó bá wọn. bó lọ wí. ولو كان الجواد من المجوس. ìyá àdínà náà mọ̀jẹ̀ owó. àmín. ìgbà tí n kọ́ láìbírì mi lọ́wọ́ tí nǹkan tẹ̀ rí èmi àti ọmọ wọn wá sọ̀rọ̀ njọ́ náà wọ́n á fẹ́ fún mi $1 màmá ni wọ́n fún màmá wa ní tó ìmáàmù ọ̀rẹ́ rẹ̀ rán mi sí ọ mo bá débẹ̀ mo wá gba kíní ìpẹ́lẹ̀ wọn gba ṣé 10,000 àbí 15 torí ó fẹ́ lẹ̀ àwọn ní sáà máa lọ mo wá délé mo wá já owó ètò owó ṣèbí yá mi ò jà lọ́nà ni yóò máa pé n tó fẹ́ fún yín ti pọ̀ jù wọ́n ń bọ́ ọmọ rẹ̀ náwó dáhùn jẹ́ bá san gbèsè wò. foundation wa tá a dálẹ̀ wá sí mi òjò bá ń lọ ẹ̀yin olówó tẹ̀ tí mo dùn yẹn nu ẹ̀ráyé wá tálíkà ò jẹ́nu owó rẹ̀ ọ̀dà nǹkan kan lẹ̀ tí tálíkà ò máa jẹ mo wá sọ̀rọ̀ kan jímọ̀ lónìí ẹ sì gbọ́dọ̀ dánwò nílùú Ọ̀fà ẹni kí mo sọ omi tí wọ́n ara ní àwọn èèyàn báyìí táǹkà kan wọ́n ń jà ní 15,000-17,000 ó yẹ kárí olówó tí o máa jà mẹ́wàá sàdúgbò wọn 170,000 ilẹ̀ ti gbóná wọn ò rómi dásàrì mọ́ àyẹ̀ ń sẹ̀sìn bó lọ wí jèrè. ولو كان الجواد من المجوس ولو كان الجواد من المجوس. bàbá kúlà ọ̀la ti ń wọ́ ẹ wò mí dáadáa ẹ yí sí bàbá dọ́gà bá ní Imam lọ́wọ́ yàrá mi mo ń gbádùn tààrà mo á wọ yàrá ọ̀rẹ́ púpọ̀ ni wá o mo á wọ yàrá wọn tí wọ́n bá ní ìsí ṣé mo jẹ́ ẹni tí ò lẹ́sẹ̀ àwọn tí wọ́n ń dààmú ẹ ti yí good ṣèlú báwọn wọ́n fi hàn pé ó ní jíà action gallant officer. لو كان الجواد من المجوس. a fẹ́ máa gbé fún inú ẹ ti fún ní 300,000 síbẹ̀ ẹ̀kọ́ ẹ sì fẹ́ mi ní 100,000 síbẹ̀ ẹ̀kọ́ ni ó di 4 àti 4 MC lówó ẹ ti gbé 500 kalẹ̀ báyìí 500,000 lẹ ti gbé kalẹ̀ ṣùgbọ́n àtó tẹ̀lé mi ebi ò gbọ́dọ̀ pa wọ́n ẹ fi si èló lè fẹ́ fún àáfàá tó bá mi wá ó yá wọ́n gbé fún yín àmọ́ ibi tí mo fẹ́ràn yín dé mo bá yín fún wa ní 50,000 naira. Allahu Akbar. èmi náà nánu tó bù mí kọ́ ó yá Obalowu fi 50 kún kí o gba àwọn àáfàá kan ó ṣe kíni bó lọ wí. wa fina rasulullahi yatlu kitabahu. إذا انشق معروف من الصبح ساطع. èmi sani ọmọ ẹgbẹ́ àti olè fún yàn. أراد الهدى بعد الأمى فقلوبنا. àgbẹ̀ tí bàbá fún un. bàbá wo lójó kú. ẹ bínú pé a fẹ́ gbé yín dìde lọ́la pé ẹ ti máa tó ṣẹlẹ̀ báwọn. ẹ bìlà abúlé amínú kọ́ ẹ̀. bihi muqinatun. أنما قال ẹbí làwọn ní àyín. يبيت يجافي. ẹgbẹ́nu yín ayẹkú lára okun fàyẹkú. àmín. owó tí mo fà fàdà kó mo balẹ̀ bẹ́ẹ̀ yóò dà fún yín. bàbá èmi ti kéwọ́n túbà sí. ọba kọ̀ọ̀kan ní ògbé kọ̀ọ̀kan lónìí. ni mo ti fẹ́ ṣe é nù. ẹ ti kí brọ́dà yín. èyí náà lẹ́gbẹ̀ẹ́ fún ọ. Assalamu alayka. Assalamu alayka. Assalamu alayka. Ya sayyidi ya rasulullah. Assalamu alayka.
microphone. Assalamu alayka, assalamu alayka, Sayyidi ya Rasulullah. Ya. Suratuna tayyibata musri'a. Ya Rasulullah, Rashidi Muhammad, Allah. Adani Foundation Limited. Wọ́n ní àwọn fún wa ní 250,000 naira. Fún àwọ̀dù tí wọ́n fẹ́ gbà yìí. Owó àdúrà tèmi 100,000 naira. Táwọn afáàmọ́ 50,000 ẹ bá mú ní sè kíákíá. Jìdíbodò. Ẹ fẹ́ sọ̀pọ̀tì wọn. Jìdíbodò tí ń lọ ọ̀dọ̀ wọn níjọ́ Jímọ̀ tí ń bọ̀. Bí títí mọ̀ tí mo sì nílò tí wò látọ̀fà yìí. Wọ́n á yọ níbo ní tí ń rówó. Bámi ká lọ ní ìbánirẹ̀ o. Wọ́n náà support yín pẹ̀lú 100,000 naira. Ó di 350,000 naira. Bọ́lá òbílẹ̀ ń gbé wọ́n yí sí. Bàbá oníkẹ́ bá ń gbé fún wọn. Àṣírọ́kà nùhúrù ńlá. Wọ́n sọ hẹ́rọ̀ kálá mọ̀lá. Wọ́n fẹ́ bá ta mọ̀lá. Ọ̀wà ní fáfá òkè mọ̀lá. AL-AMEEN to billah, tawakkaltu ala Allah, inshallah, wa bil fi sabilillah, wa bi jamili zikrillah. Bàbá onígbà tí mò ń ka àwẹ̀ mi wá, òun náà ni mo ti gba nǹkan mi. Àwọn onímì náà gẹ́gẹ́ fẹ́ gba àwọ̀dù àbí? Ẹni mo fẹ́ gba àwọ̀dù. Dákẹ́ onípẹ̀ àwọn náà fà 50,000. Àwọn onímì ẹ̀yin là ń fẹ́ kẹ́ gbé fún mi. Ẹ dákun ẹ wá bìlà torí Ọlọ́run. Kí ló tẹ̀ ẹ̀nà ọ̀rọ̀ tó báyìí torí Ọlọ́run? Wọ́n lèmi náà fẹ́ gba àwọ̀dù. Ẹ dẹ́kun àwọn tó dàrú yìí wọ́n ti fẹ́ dá nǹkan mi lẹ́wọ̀. Jáàjì ti ń transfer owó. Wọ́n lọ sọ wọ́n ti jáàjì 20,000. Gbọ́dọ̀ nàró kábíyèsí mi náà fẹ́ nàró nù. Ẹ farabalẹ̀ sẹ́ ẹ̀ka ìkọ́sà ti gbé kan wá. Mo fẹ́ fún ọ ní 500,000. Allahu Akbar. Ó yá transformer ẹ̀ máa bọ̀ ní àyè. Tìdíbòlò dà. Ẹ wá. Ẹ jẹ́ nàró àwọn onígbà tí nà ọbẹ̀ dá ẹ bá gà tó lọ náà. Àwọn èmi mo fẹ́ gba àwọ̀dù báyìí. Àwọ̀dù wa ló kàn. Transformer. Èló lè fi support mi Tìdíbòlò. 100,000 naira bá kó. Kí ló tẹ̀ ń pa ewo? Èmi fúnra ara mi. Mo ń fún ọ ní 500 yóò sì pé 100 ti tẹ́lẹ̀ báyìí. Ó yá yàrá yìí. Transformer èló lè fi support mi. 100,000 naira. Ẹ bá gbẹ́gà fún bàbá sẹ̀ torí Ọlọ́run nítorí Ọlọ́run kò wù mí kẹ́nà ro. Ẹ bá mú kó bá kó dọ́wọ́ mi náà. Ṣé ìbọn tó ti nà ro? Ẹ kú nà ro ni àní fún yín níbẹ̀. Ẹ gbà. Ta ló tún màmí rí mí? Ààrẹ. Bàbá jíròrò. Èló ni? Wọ́n mọ̀ mí rí 50,000 naira. Ẹ sọ pé lọ́n tóbi ni. Bukasada. Àwọ̀dù mi ẹlẹ́bi sọ́pọ́tì mi. 100,000 naira. Ó dè lọ́ba ó di 350. 150 yóò kó pé ní ìsìn. Ẹ̀sìn. Ọba ẹ̀mọ̀bọ̀. Ṣé o tòkọ́ ẹni tí ń bọ̀ o? Dìbò lùjàre o. Ẹ̀bí dáadáa. Máa bọ̀ ní àyè. Ẹ̀sìn fẹ́ sọ̀pọ́tì mi. Wọ́n ti sanwó mi o, mo ti rí 350. Èló ni 50 ó di 400,000 naira. Ẹ̀bí dáadáa. Yẹ wá sọ̀pọ́tì mi. Èmi mo fẹ́ gba kùkí níbi pẹ̀lú 500,000. Ó yẹ jẹ́bi lọ́wọ́ kọjá. Ajíbádé fẹ́ sọ̀pọ́tì mi. Èmi nìkan ṣoṣo. Ajíbádé máa bọ̀. Jí ó pé síbẹ̀. Èló ni 50 ó di 450. Ó yá. Èló tó lélẹ́yìn.
tàjí sí tẹ̀bìlà ní 50. bẹ́ẹ̀ni àjọwádé 50. owó tí wọ́n fi gba àwọn ọdún méjì pé 500,000 naira. ẹ máa gbọ́ àwọn ọdún mi ẹ̀mí mi náà ní kọ̀sílà ẹ́. ó fẹ́ sọ̀rọ̀ kan ọlẹ́bìlẹ̀ òjì ìsanwó kọ̀ọ̀nà yín. ẹ̀bìlà ọ̀nà tí mo kò náà mo wá ní sí kíákíá. wọ́n ti san tiẹ̀ mo wá ní sí. gbóni ẹ̀mínú bá mo wó. ẹ wọ́n máa gidi ẹ fún mi ní kọ̀sílà kí n bá ọdún tèmi náà. aṣọ́ká nùrùlá aṣọ́ká nùrùlá wàṣọ àrùkà dàmùlá wàtàkàtà mùlá wàtàkàtà mùlá àrùnà túbìlá àwàkálì tùhálà وبجميل ذكر الله دخلنا في قدر الله حي القيوم الدائم الله لا اله الا الله الله الا ẹ̀bìlà owó kò náà mi dà máa bọ̀ sẹ́ mọ̀ wá kò gbọdọ̀ dín ní 50 100. bẹ́ẹ̀ni óyá láti kún ní yára mi. ìyá àdínì náà fẹ́ gbà wọ́ọ̀dù bàbá onípẹ̀ náà wọ́n sì tún máa yẹjú ẹ sẹ́rìkẹ́ bàbá onípẹ̀ sórí rẹ ẹ̀bìlà ìlónìí owó kò náà mi 50,000 naira. Allahu Akbar. ẹ lọ jòkó sẹ ẹ tún fẹ́ pè ní sí ni ìyá àdínì ó kù bí ìṣẹ́jú márùn tó lè dìde táwọn ẹni síkìrì ọmọ bá ṣe lọ bàbá láti wá ẹ ti fi ẹ máa dẹ́kọ̀ sídà fún màmá. Yahuwa ya Allahuwa ilahuwa ya man la ilaha ilahuwa ya ilahuwa ya man la ilaha ilahuwa ra'aytu rabbi bi ayni qalbi wa qultu la shakka anta ayati wa sirru qalbi ya Allah. bàbá olójúkọ mọ̀ kú oríire ẹ ní sọrí ibú láéláé ìyá wa ìyá àdínì irú àwọn ọdún ìjẹ ti gbà láyé kò níye ọlọ́wọ́ láyé orí tẹ rẹ̀ lẹ́kúnlọ́ ìdẹ yìí ẹ ní sọ ẹkún káyà ayé yìí kódà ọjọ́ alẹ́ yìí ẹ ní masáré ọmọ àwọn ẹlẹ́yìn yìí ò ní kú ẹ lójú mọ̀mọ́ ẹ kú ìtọ́jú wa ní gbogbo ìgbà ẹ̀gbọ́n àwọ̀dù yìí ni mo tẹ́ ẹ bá kún àní ẹ sọ ẹ ti ń bá àkàbọ̀ ti pẹ́ ẹ sọ fẹ́ nílùú kó sọ ẹ̀yìn màmá wọn náà gba àwọ̀dù ẹ pẹ̀lú 200,000 naira ẹ sọ fọ́nà tóbi fi kálẹ̀ fún wa. Yahuwa Yahuwa Ilahuwa.
lásìpẹ́ o. Pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo wọn lè jèrè lọ́jọ́ alẹ́. Gbogbo wa kì í síra mi mọ̀ ẹ́ jèrè wa lọ́jọ́ alẹ́. Ọlá agbára láhàólà. Ta ló tún kù bẹ́ẹ̀? Ẹ̀bìlà Eluga. Jama. Ẹ̀bìlà akíkúnyé á ní. Àtìyàwó ọba Eze. Alhaji Mustapha. Bàbá olóńtò kúrò wá pè mí ní ẹni ṣòfò. Alhaji Sharama olódò. Olódò ẹ máa bọ̀. Ẹ bá ń sọ fẹ́ nínú kó sún ẹ̀yìn sẹ́. Ẹ̀yà sẹ́yàwó ẹ̀sẹ̀ ni. Ó mọ̀ dáadáa. Àwọn méjèèjì ni. Àwọn méjèèjì. Ìwọ lọ Jerusalem. Òun lọ Máàkà. Ọmọ Destiny. Mo lójú ẹ̀. Ọmọ inú ilé ni. Àwọn mélòó mo pè? Tálẹ̀ ní àkọ́kọ́. Olódò dà. Olódò. Láti fọ́nà. Ṣé fọ́ọ̀rọ̀ lù? Ẹ ti kó dáadáa, ẹ nàró. Ẹ farabalẹ̀ fún mi. Ẹ̀yin àgbàdá yín. Èló lẹ fi gbà ọdún yín. Owó wọn 50,000 naira. Owó àdúrà báyìí máa 20,000. Àwọn tó bá wá dà. Kò sí àbí? Ó yẹ máa dá sí. Ẹ máa fi síbẹ̀ o. Ẹ máa fi síbẹ̀. Bàbá wa. Ẹ dákun bàbá olójó pé ẹgbẹ́ kan kúrò níbẹ̀ o. Òun fẹ́ kí wọ́n máa rìn lọ́rìn bọ̀. Ẹ gbà ọdún fún ìyà tó pọ̀ lónìí. Ọmọ yín ní ń ṣe nǹkan. Ẹ̀yà lọ́nà. Sọ́ọ̀sì dá sí. Ó yá ẹ̀tẹ̀ bá wá. Wọ́n ti fún mi 20 tèmi. Ó yá ẹ wá dáwọ́ àdúrà jọ fáwọn àfáà nísìn. Wá 1,000. Ẹgbà. Owó àwọn àfáà. Ó yá kó fún ọ. Bàbá olójó kú. Ẹ dákun iṣẹ́ kàn yín. Sàláàtì fẹ́ sí Ọlọ́run. Sallallahu alaihi wasallam. Ìtẹ́nìdò dín sọ́ńdà báyìí. Torí nfẹ́ ọ̀tí ẹjọ́ ṣe sí kiri fún wa. Bẹ́ẹ̀ni. Kódà kó ṣe ojú márùn-ún mẹ́wàá wọ́n lò. Ni wọ́n lò. Lójú máa rọ́ọ̀ṣì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó yẹ bá bàbá olójó kúrò wá gbà. Ẹ̀yà lọ́nà fún ọba. Bá ń jásí. Ashraka nurullah. Ashraka nurullah. Ashraka nurullah. Wazhara kalamullah. Wàsábàtà ayọ̀wọ́pọ̀. Ẹ fún bàbá wọn lójó kú lága. Ṣẹ̀rífẹ́ tí bàbá mi ó jòkó. Ta ló kù ní sí? Bunyamin. Ẹ dákun ẹ̀yà torí Ọlọ́run. Tí mo kọ̀ jù láyé lẹ́yìn ṣe o. Kẹ́hìndé òru mú mi. Èmi náà mú nǹkan títì. Ẹ̀bìlà. Bunyamin. Sùúrù pọ̀. Owó rẹ̀ gbọ́dọ̀ wọ 200,000. Ọlọ́run kẹ́ ọ débẹ̀. Owó náà sì lọ kó bẹ̀. Ní máa ru òkúta ká. Ẹ dọ́kọ̀ ẹ̀yà lọ́nà. Ẹ̀yà torí Ọlọ́run ẹ̀jẹ̀ rí ọlọ́fà náà kan mọ́. Nísìnyí báyìí. Ẹ̀bìlẹ̀ èló ni kí announce. Èló ni kí bàbá announce. Àgbà báwọn.
ọ̀sẹ̀sẹ̀ máa náwó 50,000 naira. 50,000 naira. Àwọn olóòmọ̀ rí. Ẹ̀mẹ̀bìlà rí. Ó yẹ máa jáde bọ̀. Olórí ẹ̀sẹ̀ ẹ̀gbọ́n yín ni ìlú náà fi sàpọ́ọ̀tì ẹ̀. Ó yá sẹ́ ọmọbìnrin tí ń gbowó dà ọ́ sọ̀wọ́ lófò. Ó yẹ máa dànù kiri o. 50 tiẹ̀ náà dà. Mo jáde. Ìyàwó ẹ̀sẹ̀ ó yá ẹgbà 50 ọ̀nà tó kó kalẹ̀ yìí o. Ẹbí náà ò ní parẹ́. Ẹ̀sẹ̀ àmín. Ó yá bàbá olójó kú. Ẹ bá gbé fún. Ó yá. La ilaha illallah, Allah Allah Maulana. La ilaha illallah, Allah Maulana. Agba ọkọ̀ olórí. Wọ́n ti kó tẹ̀mí là fún. Olórí. Ẹ̀yà lọ́nà. Ẹ̀sẹ̀dà. Ọba. Ta ló fẹ́ gbà náà méjèèjì? Wọ́n ti jáde. Alájà wa Khadija Ọlágòkè. Ẹ̀sẹ̀dà. Ẹ̀yà lọ́nà. Olórí ọba ó fẹ́ pitú. Olórí ọ̀nàrẹ́bù SA special duty. Ẹ gbàgbé ẹ̀ ìgbà kan ayé kan ló dúró wọn ìfọ̀jọ́ oríṣi mọ́lá ti pè é ni bẹ́ẹ̀ni òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ òkè gbẹ̀mí olójoko wọ́n dáwọ́lé o èló lè gbé kalẹ̀ ọba wọ́n ní lórúkọ ìyàwó àwọn beautiful wife sí ọkọ wọn 100,000 naira olórí kí ni a fún ika tó kù ní tẹ́lẹ̀ kí ló kọ́ tí olú ọmọ kí ni lẹ́ẹ̀kan ẹ̀fì lórúkọ ìyàwó yìí 50,000 naira olùwọ́ around 50,000 so ti kárí wa ẹ̀bí là ìlú 20 olùwọ́ around 70,000 wọ́n yẹ kí 30 yóò kó wọ̀ kó wọ 200 002 bàǹpádédàkùn sọpọ́tì ẹ̀ torí tẹ́lẹ̀ náà ọ̀pá kẹlẹ̀ fi ń da màlúù méjì ọkùnrin ta èlò pẹ̀kẹ́pẹ̀ 30 ó di 200,000 naira ṣùgbọ́n kọ́ yín náà ní kílíà rẹ̀ ẹrù sí wa ń lẹ̀ ní sẹ́ kílíà yín bàbá wa olójòkú oyayọyọya 20 tẹ̀mílà ní gbogbo ọmọbìnrin dákun oya ẹja tẹ̀tìjà o tù wọ́n náà bá bẹ̀ bàbá yà sí láti lù lọ́rin àwọn bá bẹ̀ bú ilé nǹkan ẹ̀sùn padà ń lò nípa rẹ̀. Ọ̀nàrẹ́bù ọ̀rẹ́ wa ọ̀rẹ́ tí Obalowu láti ìlú Èkó máa ṣe ń wù ní live wọ́n náà fún ọ ní 500,000 naira. Allahu Akbar èmi náà ọba kígbe mọ́rù 100,000 owó mílíkì àwọn afọ tó jòkó tì mí 100,000 naira. Allahu Akbar èmi àdùn bá rìn mọ́tò sí. Bẹ́ẹ̀ ni ìbejì ta ló kù ní ìsìn. Alhaji Mustapha dà èèyàn mi nù
ẹ̀dùn olólùfẹ́ mi aládìmọ́ sábà èyí kò mọ̀ tí o ṣe ń dáwọ́ tẹ̀ lórí yóò mú ètò èyí lè gbé kalẹ̀. ìbéèrè ó kún lẹ̀ báyìí. wọ́n gbà pẹ̀lú 100,000 naira. owó àdúrà mi 20 wọ́n wọ́n àbá 30 ẹ̀wọ̀n àbá 10 ọdún 130 tí wọ́n ná. àwọn ọdún wọn dà ẹ máa mú kalẹ̀. ta ló tún kù mbẹ. bàbá olójó kú. ẹ bá gbé fún wọn bá ń já sí. La ilaha illallah, Allah Maulana. La ilaha illallah, Allah Al-Mustafa Agba Saheed ojú mi lánàá wò lónìí. bẹ́ẹ̀ni. sọgbẹ́ tún lò mí lálẹ́. tí ìbá sọba lóhùn mo ti délé o. ọmọdéke tàdéke tó pè. Alhaji Abdullahi dà. olóṣojú tani. ẹ̀yin fúnra yín ni. Alhaji Abdullahi ìlú lẹ́gbàá wọ́ọ̀dù yín. 50,000 naira cash. obìnrin tí ń gbàdà. wọ́n nìkan lọ tó ń ṣe wẹ́ ní. kẹ́kọ̀ọ́ máa wo àlọ́ òdùn bẹ́ẹ̀ o gbàjẹ́. ẹ̀sìn náà jẹ́ aláwẹ̀. owó àdúrà mi èlò 20 àwọn afáǹkọ́ tó mú wá kù mẹ́. àwọn afá 10. Obalowu àárẹ̀ èkó tí ó fà á lówó ẹ̀yin náà lẹ́ fà á gbogbo ẹ̀. transfer ni àbí ó ti wà lọ́wọ́ àwọn ẹ̀bá kan ti wá ẹ̀mọ́ tẹ́sí wọ́n fún ẹ lákàntì tèmi àwọn àfa ẹ̀fún wa ní cash kí wọ́n aṣọ sákàntì 100 náà lẹ́gbẹ̀ẹ́ àmọ́ tèmi ẹ̀ transfer rẹ̀ ẹ̀yin lẹ́ lèmi ìwọ̀n lẹ́yìn náà ó yá ẹgbẹ́ fún wa àwọn ọdún wọn tí wọ́n ti gbà á. Alájà Kàfílà kí ni? Kọ́ọ̀sì Honda. Ọjọ́ lọ. Ìyàwó Kásá ni. Honda. Ẹjọ́ gbà wọ́ọ̀dù ẹ̀ ti di alójú. Mo fọlọ́ mẹ́ ẹ̀sùn ẹ̀yìn. Mo fàdá ibẹ̀ àbúrásì tó bá ti sọ yóò kó o sùn. Sọ̀rọ̀ kọ́kọ́ yẹ kémi èrè ọjà ẹ̀sùn ẹnìró ìyàwó Kásá ni sẹ́bẹ̀ ẹ̀kọ́ ni ni wọ́n fẹ́ gba tí wọ́n ọ̀hún gọ́ǹbẹ̀ sọ́dọ̀ tí mi sọ ló dáa jù àgbàlagbà ni mí ẹ̀yin ọ̀dọ́ you can talk anyhow ọ̀rọ̀ tí ó tún lé lé mi ò ní sọ Bashaka abudule kadiri. Lazaraza abati samaba alhamdu mubode ubai. Oya mami. Abisani abisa ati. Oka musake. Zaga sami aji. Arhibu abudule kadiri. Lazaraza abati samaba. Tumutu kata saba. Tumutu. Allah madala mizama sugaba. Shut
kasa aji aji ya zaka sami aji tawiki abdul qadir ya sala sala muhammad al-mushakka abdul qadir ya sala babu shaka abdul qadir ya sala sala muhammad al-mushakka Alájù Kásá. Alájù Kásá. Tínú. Mo fẹ́ kẹ́ appreciate wọn lónìí. Èyí lè fi gbà wọ́n lóko ìyàwó yìí. The mother of your children. Wọ́n gbà ní 100,000 naira. 100,000 naira. Ìyàwó yìí lè ṣeun. Wọ́n lè ṣeun. Lóògbé ìyókù ń kọ́. Ìyókù ló kọ yín. Tí Kásá ń darí, ó ti yé yín. Ẹ bá mu tí wá. Kásá lórúkọ Yàmí. Ogbèrè. Ogbèrè. 50,000 naira. 50,000 naira. Ó di 150. Ó yẹ kí ọkọ yẹn ló ṣe. Ọ̀pá kan ní Fúlàní bí dàgbà màlúù. Ọ̀káre. Èyàn takuntakun àti ẹ̀fẹ́ jọ mí nù. Ẹnọ̀rọ̀. Gbogbo ìfẹ́ jọ mí. Gọ̀mẹ́ ti jọ mí. Ó ti fi kan apára. Ó yọ yẹ lágbè fún ọ. Yóò rọrùn pẹ̀lú ògùn Ọlọ́run. Tani ọba lè kẹ́ ọjọ́ lọ. Alhaji Kasim. Àlàó. Látòṣogbo. Sàkámà. Àní fi jẹ́rìsì níwájú. Bàbá Sàkámà. Àyẹ̀rẹ̀ Fátímà Àlàó. Alhaji Kasim látòṣogbo. Àwọn ọ̀dà mẹ́rin ló kù. Wọ́n ní máa jáde bọ̀. Mẹ́rin ló kù ọba ní kí ó dàpọ̀. Takínra wá láti outside wọ́n ní máa jáde bọ̀. Mẹ́rin ló kù. Ọ̀nàrẹ́bù Pópóọlá ẹni tó wá sojú wọn Alhaji Saheed Pópóọlá. Ẹ̀mọ́ tá a ṣe. Bẹ́ẹ̀ni. Alhaji Kọ́sìm. Alhaji Kọ́sìm. Ẹni ọ̀dà láti Òṣogbo wà ní. Èyí lè fi gbà á. 50,000 naira. 50,000 naira. Life wire yín kọ́. Àwọn kọ́. 20,000 naira. 20,000 naira. Ó yá bàbá wa ọlọ́dọ̀kú ẹ bá gbé fún wa. Ẹ bá gbé fún wa. Ẹ má dà bàbá mọ́. Ẹ má dà bàbá là mú mọ́. Owó àdúrà tèmi ni. Owó àdúrà bàbá nì. Tàwọn àfa ńkọ́. Tàwọn àfa ńkọ́. Òun náà tún ni. Ó yẹ bá gbé fún wa. Ẹ bá gbé fún wa. Tani ká tó pè. Akin. Akin láti ìlú òyìnbó. Sákìnì. Ẹni tákin rán wá nì. Àgbàgbé ẹ bọ̀wọ̀ jàdàbíà bọ̀wọ̀ níkà. Àníkìní yẹn. Akinda. Wọ́n láwọ̀ rẹ̀. Ìyá dáadáa dákun ìyá. Ìyá ọkùnrin pẹ̀lú lẹ́fù aya rẹ̀. Akin láti ìlú òyìnbó. Ọ̀rẹ́ Obalowu. Ó ní fún charity dance lónìí. 500,000 naira. Ọlọ́run ní jẹ́ ó parẹ́ o. Life wire. To ó dábàá náà. Orí mi 50. 10%. Hello Toko. Owó àdúrà kọ́. Gbà. Tani kí n tó pè? Ẹ̀jìnì àmọ́tótó náà. Alájà Káyírá ẹ̀ máa jáde bọ̀. Ẹ̀rí bí àfihísẹ́wò mi tàánú. Wọ́n sì sọ̀rọ̀ lálẹ́ o. Sọ́wọ́ mi o. Bàbá máa wò mí. Ọwọ́ ni mo lówó. Njẹ́bi rèé o. Èmi rẹ̀ jọ gbàwé ní o. Ó yá alájà kìíní. Káyírá fi gbà á. Ọmọ inú lẹ́nu wọ tẹ́lẹ̀. 20 yẹn ló fà lùbáríkà sí. Tani. SK. Èló lè gbà tí.
SK Ukaza. SK Ukaza. Rárá pé 50. Pé 50. Mo dàbọ̀ ọlọ́run 50,000 naira. 50,000 naira. Tátún ni owó tèmi àbí. Ó bàbá. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa sàn. Bẹ́ẹ̀ni. Kí ló wà ní báàgì tó ń gbé káyì? Kí ló wà ń bẹ̀? Bàbá ló ní. Oya amọ́tótó dà. Amọ́tótó. Aláàjì amọ́tótó. Aláàjì amọ́tótó. Ẹ ní dọ̀tí láéláé. Àmín. Owó àdúrà ti mí nù. Owó àdúrà. Èló náà fi gbà ẹ̀jìnà amọ́tótó. Bẹ́ẹ̀ni. Gbogbo kọ́ńtàtì tó gẹ ẹni tí máa ṣe nù. Ẹni tí máa ń ṣe nù. 100,000 naira. Ìyẹn sẹ́nitọ̀. Bẹ́ẹ̀ni. Bàbá Imam 30. Àwọn àfà 20. Mo ti bá a pín. Ó ti yanjú ọyá àgbà. Bàbá olódòkú ti lọ ní. Ẹgbẹ́ fún akọ́ gbé fún yín. Owó dà fún bàbá. Bàbá mo ní ìdí iṣu 150. Mo fi ṣàdúrà fún yín. Ẹ bá ń kó ránṣẹ́. Àmọ́tótó ẹ ní sèfù. Tani tàtún ní kí n tó gbé. Mo yànjú ẹ ní sí. Ìyá Abákàrè sẹ́yìn ni. Àti ni. Asálúrù. Ẹ bá ń fọ́n kàsídà. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, rabbuna maulana ajal. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, rabbuna maulana ajal. Ajadika shauqa wa sallam. Èló lè gbà tí aláàbà èló 20,000 naira tàtún ni. Ẹnjìnà Jìlání Bashir èmi náà ní ìbàgbà mo dákọ̀ owó rẹ 250,000 naira. Yé mọ̀nàkà owó àdúrà mi ìfádọ̀ tí kàmí ka ilé kan ní a máa tẹ̀sí ní kọ̀rọ̀. O ti mọ iye dọ́là tí ó jẹ. Mo dákọ̀ fún ẹnjìnà Bashir ọmọ mi. Mo dákọ̀ 250,000 lóko rẹ̀. Ẹ sọ pé ọlọ́run tóbi ni. Ó yá ẹyin méjì ní ẹlọ́gbà. Ọba lè kéwú àti ẹ̀fúrúgbìn ẹlọ́gbà. Owó ìjìnlẹ̀ amọ́tótó. Owó àdúrà bí tẹnika pín 30-20 kọ́bà ní. Ó yẹ pín. Ó dájọ́ fún 21. Jẹ́bídé ṣọ́kọ̀ wọ́pọ̀ di sálẹ̀mà bí mi nàka. Ọba wa pìtì bílí máa dáadé wà ní múnà wa kàsí ní tẹ́lẹ̀. Àlàáfà àti gbàdé ní Bashir. Ta ló tún kù ní ìsìn? Ta ló tún kù báyìí? Ó ti délẹ̀. Ó ti délẹ̀. Ó ti tẹ́ àbí? Ẹni tí ò bá wá ẹ má jẹ́ àpè o. Umaba. Dr. Wahid Balogun Abdul Wahid Balogun sí ẹwà ni. Ìyàwó wọn dà. Àwọn sàdínì wa gbà á. Bàbá ni wàá gbà á. Oya. Oya, ọjọ́ lọ. Dr. Abdul Wahid Balogun. Ẹ̀tú gbogbo ọ̀làrán wa dà. Ẹni tó ara wa dà. Mo ní Mọ́fì nísìn. Mọ́fì jáde sí i. Dr. Onímbọ̀. Onímbọ̀ ni. Ọmọ Akpọ́bì. Ọmọ Akpọ́bì. Òní ò bá gbà á. Òní ò bá gbà á. Ní bá ń fún ní kàsídà tó dáa. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, rabbuna maulana ajal. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, rabbuna maulana ajal. Laitani kuntu rafiqil a'la wal mar'i bila idhani bi zatarika wa tariyama. Àlàáfà kò ní ní ká gbowó tó pọ̀ lọ́rẹ̀. Wọ́n yẹjú ẹ pẹ̀lú ara wọn. Sẹ́sí pọ̀ lọ́nà ni wọ́n bá mi mì. Ó yẹ gbé fún ọ. Tí gbogbo ọ̀làdà. Mọ́fì ìdánilá fílẹ̀. Gbogbo aláfọ́ ní
100,000 naira. Jama, ibi tẹ́ yọ̀ǹda mi ni. Ibi tẹ́ ṣe kí ni jama? Ibi tẹ́ yọ̀ǹda bàbá nìyí. Ibi tẹ́ yọ̀ǹda mi ni. Ibi tẹ́ yọ̀ǹda bàbá nìyí. Ajá Fatima súnmọ́ yìí. Bẹ́ẹ̀ni. Náà, Alájà bá kí ló dé? Ẹ̀rọ sàrí ìdákẹ́ pẹ̀lú síkìrì dáàdì mi. Ẹ wà lùlù sí tààrà. La ilaha illallah. Àlèmọ́lì kò lè mọ̀. Wọ́n ní dẹ̀kẹ́rẹ́ mọ̀ rárá kò bá. Òun kọ́ nílùú lónìí. Sábẹ́ kọ̀ọ̀kan rẹ̀ gbé bá. La ilaha illallah. Àlèmọ́lì kò lè mọ̀. Allah Muhammadu Rasulullah Sadiqul wa'dil amin wala sawfa yu'tika rabbuka Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih al-Mahdi وبك والخاتم سبق ناصر الحق بالحق والعادي الى صراطنا المستقيم وعلى آله قدر والقدر العظيم
Bàbá